ẹ̀yin tèmi báyìí la ṣe rí Ọọ̀ni Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ẹniìtàn, èyí tí wọ́n fi mọ́tò ayọ́kẹ́lẹ́ tuntun èyí tí wọ́n fi ta ọba Olúfọ́n of Ifọ̀n, His Royal Majesty Àrẹ̀mọ Ọbàtálá ọba Peter Olúwọlé Ìpàdéọlá, èyí tí wọ́n fi mọ́tò ayọ́kẹ́lẹ́ yìí èyí tí wọ́n fi ta wọ́n lọ́rẹ níwájú gbogbo àwọn lọ́balọ́ba níjòyè níjòyè, èyí tí wọ́n bá wọn lálejò ní ààfin wọn. ẹ̀yin tèmi, inú ọba yìí dùn, bẹ́ẹ̀ ni a rí Ọọ̀ni Ifẹ̀ èyí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà sí orí mọ́tò náà. bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé wọn ò ní fi mọ́tò yìí wọn ò ní fi jáàmù. wọ́n ní mọ́tò yìí wọ́n ní kò ní mú ẹ̀mí wọn lọ, bẹ́ẹ̀ sì ni wọ́n mú owó dání, èyí tí a mọ̀ ní ajé. wọ́n fi ṣe àdúrà sí mọ́tò náà. wọ́n ní ṣe ni ajé yóò mọ wọlé wọn wá o. inú ọba yìí dùn, inú àwọn ọba yòókù èyí tí wọ́n wà nídúró nígbà tí Ọọ̀ni Ifẹ̀ èyí tí wọ́n ń ṣe àdúrà fún Olúfọ́n, inú wọn dùn. ṣùgbọ́n nǹkan kàyéfì kan ṣẹlẹ̀ nígbà tí Ọọ̀ni Ifẹ̀ èyí tí wọ́n ń ṣe àdúrà, lẹ́yìn ìgbà tán ti ṣe àdúrà tí wọ́n sì gbé ọtí tí wọ́n fọ́n sí gbogbo orí mọ́tò náà gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe. wọ́n sì mú ọtí yìí, wọ́n ní kí ọba Olúwọlé Ìpàdéọlá, wọ́n ní kí wọ́n tẹ́wọ́ wọn. wọ́n sì kán ọtí sí ọwọ́ ọba yìí. ṣùgbọ́n kàyéfì tó ṣẹlẹ̀ ni wípé ọba yìí lẹ́yìn ìgbà tí Ọọ̀ni Ifẹ̀ èyí tí wọ́n kán ọtí sí wọn lọ́wọ́, ṣe ló dàbí ẹni pé wọn ò mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe pẹ̀lú ọtí tí wọ́n kán sí wọn lọ́wọ́ yìí, kódà díẹ̀ ló kù. ọba Olúfọ́n of Ifọ̀n wọn ò bá ṣe adé lórí o níwájú gbogbo èèyàn. ẹ̀yin tèmi tẹ́ ẹ sì mọ̀ wípé eléyìí jẹ́ nǹkan èèwọ̀ tí wọn ò gbọ́dọ̀ ṣe. ẹ̀yin tèmi díẹ̀ ló kù, ṣe ni wọ́n fẹ́ ṣe adé lórí, torí wípé bóyá ká sọ wípé ó bá wọn lójijì ni. àfìgbà tí Ọọ̀ni Ifẹ̀ ṣẹ̀ sọ fún wọn wípé báyìí ni kí wọ́n ṣe, báyìí ni kí wọ́n ṣe, ò ní wọ́n tó mọ ohun tí ó yẹ kí wọ́n ṣe. kódà ọ̀rọ̀ náà gan-an náà ó bá Ọọ̀ni Ifẹ̀ lójijì, tí Ọọ̀ni Ifẹ̀ fi ń sọ fún wọn wípé ó dàbí ẹni pé ọ̀rọ̀ Jésù Jésù ni bàbá yìí mọ̀, kò fẹ́ẹ̀ dàbí ẹni pé wọ́n mọ̀ nípa ìṣẹ̀ṣe gangan. torí wípé Ọọ̀ni Ifẹ̀ gan àwọn náà rí bí wọ́n ṣe ṣe ni wọ́n fẹ́ yọ adé lórí, tí wọ́n sì fẹ́ fi ọtí tí wọ́n kán sí wọn lọ́wọ́ yìí bóyá wọ́n fẹ́ fi ra orí wọn ni. torí pé wọn ò mọ ohun tó yẹ kí wọ́n ṣe ní àsìkò ìgbà tí wọ́n kán ọtí yìí sí wọn lọ́wọ́. àwọn ọba ìyókù tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ni wọ́n wá ń sọ fún wọn wípé kí wọ́n ṣe báyìí. ẹ̀yin tèmi, lẹ́yìn ìgbà tí Ọọ̀ni Ifẹ̀ náà ti sọ fún wọn, ó ṣe wọ́n ní kàyéfì, torí pé ṣe ni a lérò wípé lẹ́yìn ìgbà tí wọ́n ti fi wọ́n jọba, gbogbo ohun tó yẹ kí wọ́n mọ̀ ò ní wọ́n ti sọ fún wọn. ṣùgbọ́n ṣe ni ó dàbí ẹni pé ọba yìí kò yé wọn dáadáa, bóyá ká sọ wípé kò yé wọn. torí ohun tí wọ́n ṣe láàrin yìí gan-an ó jẹ́ kí àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ wípé èwo tún ni eléyìí báyìí, ṣé ọba ò mọ nǹkan tí ó yẹ wọn ó ṣe ni, àbí bò ló jẹ́ tó fi di wípé Ọọ̀ni ló tó ṣẹ̀ ń sọ fún wọn wípé ohun tí wọ́n ó ṣe tí wọ́n ó ṣe tí wọ́n ó ṣe ní. ọ̀rọ̀ yìí ṣe àwọn èèyàn ní kàyéfì, tó sì jẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ ní abẹ́ fídíò náà wípé àti wá ń gbọ́ wípé ọba ò mọ ohun tó yẹ wọ́n ṣe nígbà tí wọ́n bu ọtí sí wọn lọ́wọ́. lára àwọn nǹkan tí àwọn èèyàn sọ, ẹnìkan ní most of these kings don't know how to even do ìwúre in Yorùbá. ọmọ thanks olùgbàlà àwọn ọba Ọọ̀ni Àdìmúlà Ifẹ̀ respect Òòṣà. bẹ́ẹ̀ ni ẹnìkan náà sọ wípé wait o, so if Ọọ̀ni
did not tell Kabiyesi he will open his crown in public, I guess all this king don't usually do complete Ikpebi, because all these are reason they went to Ikpebi. He really make attempt to open the crown in public, ṣá. Bẹ́ẹ̀ ni, tí a bá wo fídíò yìí dáadáa, kó tó di wípé a tẹ̀síwájú, ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ níbi ìgbà tí Ọọ̀ni Ifẹ̀, èyí tí wọ́n ń ṣe àdúrà ní orí mọ́tò èyí tí wọ́n fún ọba yìí. Ajé òní wọn yín o. Ẹnu tí ò tí. Bàbá bójú bá ti rọ ibi ògbọ́n ọ̀sẹ̀ mọ́ o. No, okay, that's true. But ẹ̀yin akọ̀ dúpẹ́. Ẹ̀kọ́ ṣe dúpẹ́. Èmi ò níṣẹ́ o. Ó yẹ mi ẹ̀ dúpẹ́. Ó ti ṣe balẹ̀ ó nípa. Ẹ̀ nípa láyé yìí. Àṣẹ. Ẹ̀ ní fi jáàmù. Àṣẹ. Ẹ̀ ní fi jáàmù. Àṣẹ. Ẹ̀mí yẹn lọ. Àṣẹ. Ajé ni wọ́n fi ṣe ilé. Ajé òní wọn yín o. Àṣẹ. Gbàdá ó lé ayọ̀ ṣe. Àṣẹ. Gbogbo ayé ò nílùú fún mi. Àṣẹ. Orí adé tó wà bí náà ó ń bá yín ṣàdúrà tẹ́tún múnú tọ́lọ́run fi kẹ́yìn tẹ́tún fi ṣàdúrà tẹ́tún dúpẹ́ lọ́wọ́ ayé torí ìgbà ojú òun ló ń wò yìí lágbára náà ẹ̀pẹ́ lórí tẹ́wọ̀. Àṣẹ. Àṣẹ tí mo wílé àràárọ̀. Àṣẹ tẹ́wọ́ àlàáfíà yín ọwọ́ àlàáfíà yín ọjà àdìmú ọwọ́ àlàáfíà yín àríbi àṣẹ bẹ́ẹ̀ fún yín àṣẹ bẹ́ẹ̀ fún yín tó ó balẹ̀ ó dàṣẹ ó yẹ mọ ẹran ó yẹ tó fi ra ẹ ti ṣe ẹṣẹ ara rà díẹ̀ fún ọ ọ dà pé Jésù Jésù bàbá yìí ó yẹ ẹ̀kọ́ ti pẹ́ tó o bá ti dúpẹ́ ẹ bá pẹ́ lé adúgbò lọ́wọ́ Ọlọ́run bàbá ti sọ wọ́n ti ṣe àdúrà wọ́n dẹ̀ ní ogun tó nǹkan ṣe bẹ́ẹ̀ tó abá olùkójú rẹ wá dúpẹ́ ọ̀pọ̀ oore yóò tún wá bá ọ. Eléyìí ò ní jẹ́ ìparí oore o kò sì ní jẹ́ òpin ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yóò tún tẹ̀lé ọkàn rẹ̀ sì balẹ̀ o ọ̀nà ní dígbó mọ́ ọ lọ́wọ́ igbó ò ní dọ̀nà mọ́ ọ lọ́wọ́ gbogbo wa tá jẹ́ orí adé tá wà bí náà àwa náà à ní takúsọ́ náà àmọ̀ tẹ̀síwájú mọ́tò ńláńlá tiwa náà yóò dé o máa rí o omi ìbalẹ̀ omi tó padà sí ẹnu ìtọ́ ìbalẹ̀ ó padà sẹ́nu èyí tá a wí ó dàṣẹ. Abẹ́ẹ̀rí báyìí fídíò òun lẹ ti rí yìí níbi tí Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n ti ń ṣe àdúrà fún wọn tí a sì rí olúfọ́n èyí tí wọ́n fẹ́ ṣí adé lórí níwájú gbogbo àwọn èèyàn tí ẹ sì mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá èèwọ̀ ni wọn ò gbọ́dọ̀ ṣe é. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa béèrè wípé ṣé gbogbo àwọn àṣà èyí tí wọ́n ti kọ́ wọn àti wípé gbogbo nǹkan tó yẹ wọ́n ṣe àti tí ò yẹ wọ́n ṣe tí wọ́n bá ti fi wọ́n jọba tí wọ́n ti ṣàlàyé fún wọn nínú ilé Ifá àti wọ́n bá wọ̀ àbí ká ní ilé Ìpẹ̀bí èyí tí wọ́n máa ń wọ̀ tí wọ́n ó ti ṣàlàyé gbogbo ohun tí wọ́n gbọ́dọ̀ ṣe fún wọn, ṣé wọn ò rántí ni àbí kò yé wọn dáadáa àbí wọn ò tiẹ̀ ṣe rárá ẹ̀yin tèmi. Torí tó bá jẹ́ wípé wọ́n ń ṣe tó sì yé wọn yégéyégé, ọba ò ní gbìyànjú láti ṣí adé ní ìta gbangba níwájú gbogbo àwọn èèyàn àbí ká sọ wípé bóyá wọ́n gbàgbé àbí kí ni ká pè ẹ̀yin tèmi. Torí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lórí fídíò yìí, ọ̀rọ̀ ló délẹ̀ yìí ẹ̀yin tèmi. Kí ni tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Gbogbo bó bá ṣe yé yín sí, gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ gẹ́gẹ́ bí ìṣe wa ní orí ìkànnì yìí. Ire o.